kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, alátìlẹ́yìn olùpamọ́ wa, olùfẹ́ wa ọ̀wọ́n jọjọ, àṣeyín lọ́ba fún àánú àti ojú rere tí a rí o, àtúntì rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkẹta. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín, nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa. Ẹ̀yin Olúwa, jẹ́ kó wá sí ìmúṣẹ èyí tí àwa pàápàá ní fún ara wa. Ẹ̀yin Olúwa, ẹ ti jẹ́ kí gbogbo ẹ̀ kí ó wá sí ìmúṣẹ. Ògo ní forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a ò gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹta. Àkòrí tí a ò gbéyàwó sọ wípé béèrè fún àánú, béèrè fún àánú. A mú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kí a lè rí àánú gbà, kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Ìgbà tí a mú bẹ́ẹ̀lì kíkà wá nínú ìwé Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹrìnlá. Ìwé Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá títí dé ìkẹrìnlá, pé àwọn méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí èmi kò rí bí àwọn ará ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi gbààwẹ̀ ní ẹ̀rí méjì ní ọ̀sẹ̀, mo ń san ìdámẹ́wàá ohun gbogbo tí mo ní. Ṣùgbọ́n agbowóde dúró lókèèrè, kò tilẹ̀ gbé ojú rẹ̀ sókè ọ̀run o, ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní ọkàn àyà, ó wí, Ọlọ́run, ṣàánú fún mi o, èmi ẹlẹ́ṣẹ̀. Mo wí fún yín, ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ, nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga, òun ni a ó rẹ̀ sílẹ̀, ẹni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀, òun ni a ó gbé ga. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún alẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Olórí ẹ̀kọ́ bíbélì kan tó mọ ìwé, ó máa ń sábà kọ́ àwọn tọkọtaya nígbà tí ìyàwó wọn bá lóyún tó sì kù díẹ̀ kí ó bímọ, pé ohun tí wọ́n nílò ni kí wọ́n de àwọn ohun tí ó ṣe é de, kí wọ́n sì tú àwọn ohun tí ó ṣe é tú, pàṣẹ kí ọmọ náà sì jáde wá, a ó sì bí ọmọ náà pẹ̀lú ìrọ̀rùn. Nígbà tí ó ṣe ìgbéyàwó tí ìyàwó rẹ̀ wá lóyún, wàyí o, kò tó kù díẹ̀ kí ìyàwó rẹ̀ bímọ, ó ṣe àdúrà kan náà o, ṣùgbọ́n ọmọ kò jáde wá o. Lẹ́yìn tí ìyàwó rẹ̀ ti wà nínú ìrọbí fún ọjọ́ mẹ́ta, ó dojúbolẹ̀, ó ní, Olúwa Ọlọ́run, ṣàánú fún mi. Nígbà tí ó padà lọ láti lọ wo ìyàwó rẹ̀, ó ti bímọ ní àlàáfíà. Ọlọ́run pọ̀ ní àánú o. Ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹrin. Àánú rẹ̀ wà láti ayérayé dé ayérayé lórí àwọn tó bẹ̀rù rẹ̀. Ìwé orin Dáfídì orí ìkẹtàléníọgọ́rùn ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nínú ìwé Máàkù orí ìkíní ẹsẹ̀ ogójì títí dé ẹsẹ̀ ìkejìléníogójì. Àdẹ́tẹ̀ kan wá bá Jésù, ó ní, mo mọ̀ pé tí o bá fẹ́, ó lè sọ mí di mímọ́. Àánú rẹ̀ ṣe Jésù o, ó sì ní, mo fẹ́, ó sì ṣe, ó sọ di mímọ́. Olùfẹ́, nígbà tí àwọn àdúrà rẹ̀ bá jọ pé kò sí ìdáhùn fún wọn, kàn béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run ni. Kì í sábà kọ irú ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ o. Nínú bíbélì kíkà wa tòní, Jésù sọ ìtàn àwọn ènìyàn méjì tó lọ sínú tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan nínú wọn, Farisí, ó sọ fún Ọlọ́run nípa àwọn iṣẹ́ rere rẹ̀. Èkejì, agbowóde, doríkodò, ó ní, Ọlọ́run, ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Ọkùnrin tó béèrè fún àánú ni ẹni tó lọ sí ilé pẹ̀lú ìdáláre o. Nígbà tí o bá béèrè fún àánú, a ti gbà pé o kò ní ìrànlọ́wọ́ nìyẹn o, yóò sì dá ọ lóhùn pẹ̀lú ìrànlọ́wọ́. Ìgbé Bátílómì fún àánú dé etí Jésù, ó sì gba ìyanu rẹ̀. Kò gba ìríran nìkan o, Jésù ń wò sàn pátápátá. Ìwé Máàkù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Obìnrin láti Tírè òun Sídónì kígbe fún àánú nítorí ọmọ rẹ̀ tó ní ẹ̀mí èṣù. Jésù sì ràn án lọ́wọ́. Nínú ìwé Mátì orí ìkarùndógún ẹsẹ̀ ìkọkànléníogún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àwọn tó béèrè àánú lọ́wọ́ Ọlọ́run kì í lọ lófo o. O nílò àánú Ọlọ́run nígbà tí nǹkan bá dára àti nígbà tí nǹkan kò bá dára tó. O nílò àánú nígbà tí o bá wà nínú àìní àti nígbà tí o bá ń yọ̀. Nígbà tí o wà nínú àìní
àánú ni yóò mú ìdáhùn sí àwọn ìṣòro rẹ wá fún ọ àti ní àkókò tó dára. Àánú ni yóò pa ìbùkún rẹ mọ́ o. Ìgbé fún àánú ló yẹ kí o máa ké fún àwọn tó wà nínú ìṣòro nígbà tí o sì nílò ìrànlọ́wọ́ kíákíá. Béèrè fún àánú. Kódà àwọn tó ń gbé nínú ọ̀pọ̀ yanturu pàápàá tí wọ́n sì gbàgbọ́ pé àwọn kò ní ìṣòro, wọ́n gbọ́dọ̀ béèrè fún àánú kí ohun gbogbo kí ó bá máa bùkún fún wọn púpọ̀ púpọ̀ sí i. Kókó ìṣe ìtẹ̀síwájú kí o sì béèrè fún àánú ní gbogbo ẹ̀ka ayé rẹ. Ẹ sọ pé bàbá mi, Olúwa ní gbogbo ẹ̀ka ayé mi, mo béèrè fún àánú o. Àánú tó ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Àánú tí ẹ fi dá Bátílómì lóhùn. Àánú tí ẹ fi wo ẹni tó ní àrùn ẹ̀tẹ̀ sàn. Àánú tí ẹ fi dá sí ọmọbìnrin nì tí ẹ wo ọmọ rẹ̀ tí ó ní ẹ̀mí èṣù sàn. Ọlọ́run ẹ fi àánú gbọ́ tiwa ní orúkọ Jésù ní agbàdúrà. Àmín. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìfẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.